sà. Ẹ jọ̀ọ́ sà, ṣé ẹ lè bá mi dárúkọ yín fún àwọn olólùfẹ́ wa sà? Ẹ jọ̀ọ́ sà, kí ni nǹkan tí ẹ lè sọ nípa ìtọ́gbésí ayé bàbá wa Àyìnlá Ọmọwúrà? Adéwùmí Akínwálé bàbá wa Àyìnlá Ọmọwúrà fún ọgbọ́n àbájẹ́ olówó ìjàyé ẹgbẹ́ bọ́bọ́dé òkú làfin gbàgbọ́gbò olówó ìjàyé nílùú ìjàyé lónú ọ̀nà túmọ̀túmọ̀ ni wọ́n ní wọ́n dára ọlọ́run àtàgbéyàwó ìmùtọ́mọ̀ inú nǹkan tó ń fẹ́ bẹ́ẹ̀ sílẹ̀ àwọn ìdájọ́ méjìlá náà wà tó kọ́ ọ̀dọ̀ mi lọ́wọ́ báyìí. Àwọn ti fún ẹgbàá nínú ṣé àwọn ti lè bàbá tó ń bọ̀ díẹ̀ nípa ara ṣe kọ́ yẹn bàbá tó ń bọ̀ ní wọ́n ti ṣe ẹgbẹ́ méjì wọ́n lé òwúrọ̀ àwọn ìgbẹ́ wọn ló rù bá bàbá láyé tó kù wọ́n lè wá ní àwọn èdè wọn nínú àgbẹ̀dẹ ìdè ìjọba ìsàmàdájà nínú àtàkùn wa lọ lé wọn wọ́n máa ń sọ wa wọ́n lè fún sínú yìí o bí òṣèlú ní gbábọ́ọ̀lù náà bàbá yìí náà ọkọ̀ láti oríire gbọ́dọ̀ lọ́wọ́ ẹṣẹ́ kọ́ ní sà. Béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín sà. Bàbá wa Túndé Kèlání wọ́n ṣe fídíò ìtàn ìgbésí ayé bàbá wa Àyìnlá Ọmọwúrà. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ nísìnyí, ìdí àrí ibì kan níbi tí bàbá wa Àyìnlá Ọmọwúrà tí wọ́n ti lọ kọrin tí wọ́n náà wọ́n lò káwálé. Ìròyìn ẹlẹ́jẹ̀ ni kò mọ̀ fún pé olórí burúkú wáyé fún mi ó la ikú lórí nígbà tí ó àwọn ìjókòó ìbánijọ́ yẹn nígbà tí dọ́kítọ̀ Ajẹ́kọ̀ọ́ nígbà tó wà tíátà tó lọ ṣe jáde lẹ́nu ẹgbẹ́ bọ́bọ́dé òkú rẹ̀ wá fi ẹgbẹ́ wa ní tòkè àjọdé náà ní ẹsẹ̀ lágbẹ̀rẹ̀ láti kíláàsì. èyí sọ ọlọ́kọ̀ bọ́bọ́dé òkú lọ́mí sí báyìí inú ẹ̀sìn ilé bá fẹ́ fún wa o tí wọ́n fi ní ẹ̀jẹ̀ yẹn sì ń a ti sọ pé àtà wọ́ọ̀dù àwọn sọ fi ní aláwọ̀ ọ̀gbìn ẹ̀ sí ni ẹ ṣe ń gbọ́ ní bàbá wa. ẹ ṣe ń gbọ́ ní ta. Jẹ́ a lè sọ wípé ikú bàbá wa Àyìnlá Ọmọwúrà ó mú ìfàsẹ́yìn fún orin àpàlà. ìfàsẹ́yìn fún orin àpàlà fún akitiyan ní bí ọ̀sẹ̀ láti gbé Àyìnlá Ọmọwúrà àti gbogbo ẹgbẹ́ láti gbé jáde. So thank you so much. ẹgbẹ́ Àyìnlá Ọmọwúrà wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ bọ́bọ́dé òkú afọ̀ọ̀làjà ẹ̀ túbọ̀ pẹ́ fún wa. ọ̀pọ̀lọpọ̀ fún yín pé olómi ìgbà tí kúrò ọ̀rọ̀ tí ẹ̀ mọ̀ ẹ ṣe ń gbọ́ ní sà. Ǹjẹ́ ẹ lè bá wa kọ orin bàbá wa Àyìnlá Ọmọwúrà tẹ nífẹ̀ẹ́ sí? Ẹ ṣe ń gbọ́ ní sà. Ẹ bá wa dárúkọ ilé ẹ̀kọ́ sí sà. Olúwo Ifá ìgbà ikú ní. Ẹ ṣe ń gbọ́ ní sà.